àṣírí kan wá bẹ́ẹ̀ náà sì wà yìí láti jọ wọn ti gbé bẹ́ẹ̀ ni kí làṣírí náà bí ti sọ̀kalẹ̀ sínú ọ̀rọ̀ fún ìsìláàmù ní tí à ń pe kinní kan ní haiba kinní jẹ́ haiba ó fi ẹ̀rù àtọ̀wọ̀ ọ̀rọ̀ fi sínú ìsìláàmù ayé àpé ẹ̀rù ń bẹ nínú ẹ̀sìn wa yìí ọ̀wọ̀ bẹ nínú ẹ̀sìn wa yìí òun ni Muhammadu Rasulullah ọlọ́run ní ànábì àtàwọn sàábà yẹn kéèké sí káàkiri ọwọ́ àtẹ̀sìn yẹn wá wà nínú ẹ̀sìn wa ànábì wà lọ àwọn sàábà tẹ̀ kó fà àwọn sàábà lọ àwọn àyímọ̀ gbà ní ànábì àwọn àyímọ̀ yìí wá bá bọ̀ sí ọwọ́ kàwọn àfẹ́sìn nílùú kọ̀ọ̀kan nílẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá ti pé àwọn mùsùlùmí nù àwọn àfẹ́ ẹlẹ́sìn nìyí ní wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ àwọn bàbá wa tá a wá jápọ̀ wọ̀nyí bàbá sí kàmáàdì ni bàbá sí adáwọ̀ ni bàbá alágbàdì ni àwọn bàbá nílùú Ìbàdàn ni àwọn àfàlálá nílẹ̀ wọn alábẹ́òkúta gbogbo bí àwọn àfẹ́sìn ní àyọkálùkọ́ ọjà wọ́n fọwọ́ fẹ́ sí torí unity wà ìdí hébà ọjọ́ náà ní bí ọ̀sán ibi tó ti wá mọ̀ ìpéjọ abá ti lùsì ti ń jẹ́ unity táǹpì ní wájà àìgbà ló kó bẹ́ẹ̀ àwa ti gbẹ̀yìn ayé lónìí àwa mùsùlùmí àlọ́ àkútà kọjá mọ́ ara wa gbogbo pàǹtà tá a ti jáde wa abaka àwọn ti kójú ọ̀rọ̀ akápánulé wa àbálabájá gèrè rí ni ẹlẹ́bọ ni gbogbo àbàrà àbá tí wọ́n ṣiṣẹ́ kú nínú ẹ̀sìn tá àárín nǹkan míì tá a fẹ́ fi dípò wọn adigbèbèrè ni wọn adẹ́lẹ́bọ ni wọn àni wò ṣe déédéé ní ẹ̀sìn táwọn èèyàn ti réèkì wọn ó ti ga lójú wọn ga lẹ́nu wọn pé abáramúlẹ́gùn abáragbájì ṣé kàmáì ṣé Ádámù bàbá alábẹ́kúta bàbá Ìbàdàn tí wọ́n jẹ́ àfa dáadáa fúnra wa la dé àni wò tó nǹkan kan aṣọ ẹ̀sìn ìdòṣèlú wọ́n fẹ́ kọjá tèmi ọ̀tá àti kọ́kọ́ bíi tẹ́lẹ̀ ìwò fókọ̀sì àwọn èèyàn yìí kí n ká ojú wọn kó ń bẹ̀ tí ó sì kankan bẹ̀ mọ́ ọ̀dọ̀ tèmi ní ká wà àwa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ní fíríkà àwa ń pera wa ọ̀kan nẹ́tíwáàtì ọ̀kan kọ̀ríbù ọ̀kan ọkọ̀ba àdàbíyà ọ̀kan màdìkàsí ọ̀kan sòmùrà ọ̀kan sálásí ọ̀kan sùnmí ọ̀kan súfì àti gbàgbé ìpìlẹ̀ ìsìlámù àwa ń kápá lulẹ̀ nígbà kápá lulẹ̀ òjò bá dé. ẹ̀rù wa tánú ẹ̀sìn lọ́wọ́ apá káwọn nǹkan mi ò wá jáde lónìí nígbà tẹ́rù tán nílẹ̀ tí unity bá ti lọ láàrin ẹlẹ́sìn ọ̀wọ́ tán bẹ́ẹ̀ tí unity bá lọ láàrin ẹlẹ́sìn ẹ̀rọ tán bẹ́ẹ̀ tí unity bá lọ láàrin ẹlẹ́sìn àṣẹ tán bẹ́ẹ̀ tọ́sẹ̀ bá tán tọwọ́ tán tẹ́rù tán kò ní kú kankan bẹ́ẹ̀ mọ́. Allahu Akbar. Níbi ìpàdé ẹnu kẹnu ẹ̀dọ́kọ̀ ẹnìkan bí béèrè kan níbi oníyìn ní Lagos State Tìjàníyà àpèjúwe kékeré nínú Tìjàníyà nísìn àwọn kan jẹ́ àbábù nínú Tìjàníyà àwọn kan jẹ́ àǹsọ́rù fẹ́dọ̀kọ́ ẹnìkan wá bí níbi oníyìn pé ẹ̀dá kù Tìjàníyà wò lẹ́yìn lọ́dọ̀ rúbọ àwọn kan dé àǹsọ́rù Tìjàníyà àwọn kan jẹ́ àbábù sí gbogbo ẹni gbogbo yẹ̀ sí pàwọ́ kẹ́ẹ̀sì kan kánà pé Tìjàníyà kan la fẹ́ máa bá sọ̀rọ̀ sọ̀rọ̀ gidi kọ́ lọ́sọ̀ òun. Tí àpapọ̀ Islam tí ẹnu wa bá kó ẹnu àpapọ̀ Islam tí ẹnu wa tó bá fi kò tá a bá fi ní ẹnu kan là á fi ń sọ̀rọ̀ kò síjọba náà láyé tí ò ní recognize wa kò síjọba náà àpèjúwe kéré mo fẹ́ fún wa yìí rìdíìmù ọjọ́ rìdíìmù ọjọ́ tó bẹ̀rẹ̀ gbogbo adama kéde kó ti wọ ọgọ́rùn ọdún àbọ̀ 50 years àpapọ̀ ẹnu wọn ló kò wípé àwa ní ìsìn ìjọba ni wá gbọ́dọ̀ tiwa náà
ẹnu wá sí kò ètò bá mú ọ̀tọ̀ ọ̀nà fẹ́ ṣe pẹ́sidẹ́ǹtì tẹ̀ bá ti wà fún wa ní fáìsì àní tẹ̀lé yín àwọn sì ń tajà ni tí wọ́n bá ní bẹ́ẹ̀ tí ìbá tí wọ́n ní fáìsì tẹ́tẹ̀lé wọn látẹ̀lé ọ lóbi oṣù bá jọ. ó sì tẹ̀lé buhari ó ṣe fáìsì ọdún mẹ́jọ àpapọ̀ mùsùlùmí ṣe tí ìdí fáìsì múlẹ̀ kí ló gba àpapọ̀ mùsùlùmí ká dìde ká sọ̀rọ̀ ká sọ fún ìjọba ní ìsinmi pé ókè ìbò lẹ́fẹ́ bí yé o. tẹ́ ẹ bá wá ní vice president àní tẹ̀lé yín wọ́n kàn ní mùsùlùmí wà ní gbé nítorí bí wọ́n ti sọ fún àwọn onímọ̀ dáhùn jáde àwọn mùsùlùmí ẹ̀gbọ́n tẹ̀lé ọ àwọn àgọ́ ní mùsùlùmí ìkan tẹ̀lé ọ ààrẹ ló fi ṣọ̀kan kí ló sì fa ìrẹ́ ló fi ṣọ̀kan ní àdélé bá a bá sì wá délé rí àgbà fún un eléyìí mùsùlùmí nì ká sì tẹ̀lé kó sì máa pàṣẹ ká sì ó sì máa múlẹ̀ kó sí èyí tó àwọn ti lọ gbogbo àwọn lánàá wọ́n ń bú wa nítorí pé ààrẹ máa ń wé kò sí ọmọ tí wọ́n fẹ́ produce tí wọ́n gbé kalẹ̀ ọ àfẹ́ ti wa ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ńláńlá lánàá kírísítẹ́nì ni wọ́n fẹ́ torí mùsùlùmí ò fẹ́ẹ̀mì ọmọ tó ń ṣe sáńdáàdì wọn tó lè mú tẹ̀gbẹ́ péyàwó nì lónìí ní ìsìn àtiwá tẹ̀mí ọmọ àwọn àmbásẹ́dọ̀ nì àwọn bíbí wọn bẹ́ẹ̀ wọ́n ti dèèyàn wọ́n dèèyàn lónìí ní ìsìn yìí láti lè múra àwọn ilé ìkalẹ̀ yìí pé candidate wa ní ẹ̀sìn ló produce ẹ̀ fẹ́gbẹ́lẹ́ pé ẹ̀sìn wa la fi fà á lẹ̀ kájú tẹ̀lé inú ẹ̀sìn wọn náà láti tí wọ́n jẹ́ abọ́ pé àwọn súnfún wọn fà á lẹ̀ o kìí ṣe súnà. ìyapanu láàrin ara wa tá a bá ti gbé ìyapanu lẹ̀ èmi dìde ẹ̀dẹ́rì sábà dìde tó lóun fẹ́ sọ̀rọ̀ àbí ń wá kó kan níbì kan àbí ń wá bá jíjà àyìnbá kọ́bọ̀dọ̀ rí kìí ṣe màrúkàsí. bàdà bí a bá dìde bí màrúkàsí bá dìde àdàbí òní kìí ṣe àdàbí bí sùkúrà bá dìde àwọn nìkejì àwọn pín ìsìlámù ìjọ pípí ká máa pín yẹlẹ rẹ ká yọ sí ṣọ́ọ̀ṣì tí wù á lè lọ. wọ́n á sì dáhùn àti ká padà gbogbo ọ̀nà àlámàn ká padà tọ́nà kan ẹnu kan ní káfíṣẹ̀ sí. bí báyẹn kí dùn bá dùn kó lè bá dé. ẹnu kan ohun kan láfíṣẹ̀ sí tá a bá ti fọ ohun kan sọ̀rọ̀ títí jẹ́ ìṣọ̀kan bá ti wà láàrin wa gbogbo tá à ń fẹ́ nì nínú agbára táyé tí ń jágbára ìjọba yóò tó wa lọ́wọ́ nínú agbára ẹ̀sìn yóò tó wa lọ́wọ́ nínú agbára ìjọba ènìyàn yóò tó wa lọ́wọ́ nínú agbára kásù àsọsẹ yóò tó wa lọ́wọ́ wá tẹ̀sí mu. bẹ́ẹ̀ ni ìlú àìjẹ̀lẹ̀ ha ìwà látàkà rọ̀ tó. ìdìbò tó wà dé ọmọ ẹlẹ́bàbí lè kúrò bíbù máa ní bá tù ìkìwà náà fún túnmọ̀ aláàbò fúrásì mìíràn náírì bàbí bá tún bí ní láti ìkìwà náà tún tún aláàbò fúrásì mìíràn náírì bá gbọ̀dọ̀ fún mi ní a kàtàkì káyọ̀ méjì lọ́wọ́ fún àyà àti ọjọ́ ìfẹ́ ló wá sọ kán o ọjọ́ ìfẹ́ ló wá sọ kán gbogbo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fẹ́sì tí wọ́n ti lọ bàbá àtẹ̀síbọ́lá ajíbọ́lá ọlọ́mọta bá wa yọ lùsí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wà láwọ̀ pẹ̀lú bísímìlá àwọn tó sẹ́kù fún wa tá à ń rí lò Ayatul Kursi bàbá ayébọlá Yusuf bàbá olóhùn bàbá kábíyèsí lábẹ́kúta àpè náà ta subahana rabbika rabbil izzati amma yasifun salamun ala mursalin.